mínísítà fún humanitarian affairs nígbà covid wọ́n lọ ń pín àwọn owó kan lọ́wọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé mo lè pín owó sí billions ó ní àwọn nọ́ọ̀tì ni pé nọ́ọ̀tì nìyà ti ń jẹ wọ́n pé ìyà ò jẹ wọ́n tó bẹ́ẹ̀ níbí adẹ̀ ní gómìnà káàkiri so ohun táwa ń rí àwọn generation gómìnà táwa rí sí àwọn tó máa sọ fún wọn pé ẹ máa gba owó tẹ́lẹ̀ yẹn àwọn payín láṣẹ báǹkì tí ò bá ti ṣe àwọn máa ti báǹkì yẹn òfútù fẹ́ tẹ̀. tọ́lá sọ ẹ̀ àwọn yẹn nínú gúrùpù kan mọ́lẹ́ nìkan tó sọ pé mélòó làwọn gómìnà yẹn báǹkì mélòó ló ti wá ti pa báyìí. so àwọn èèyàn kí wọ́n lajú wọn dáadáa tàbá ti rí àwọn leaders lè wà lákan wò wọ́n kì í ṣe àwọn leaders tó lè gbé wa kalẹ̀. Bembeyeke TV ojúlówó ìsọfúnni ẹ máa subscribe comment share like ẹ máa wò ó lóní Bembeyeke. ẹ kú dédé àsìkò yìí ọdẹ ònàbí mẹbí pírí lológójì tá a bá wo gbogbo ẹ̀ àti gbogbo rògbòdìyàn tó ń wáyé lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó tó kéèyàn máa wò ó pé ibo gan la fẹ́ bá yàrá ọ̀rọ̀ já nílẹ̀ yìí pẹ̀lú mi ní dédé àsìkò yìí lórí ìkànnì Bembeyeke TV mo ní lámìyító àwùjọ ni wọ́n alàgbà Ayọ̀ Arowojolu ẹ̀kọ́júmọ́. ẹ̀kọ́júmọ́ gbogbo ilé làkì pàápàá gbogbo ẹ̀yin Bembeyeke TV fans. alágbára ọ̀dà tá a bá wo gbogbo rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ báyìí wàhálà owó tówó náírà tó jẹ́ pé a tún fi owó ra owó náírà ni ó là ń kojú láwọn àsìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń sọ páyé tiẹ̀ ti sú àwọn kan lọ́jà lánàá wọ́n láwọn ò tiẹ̀ ríta jẹ́sẹ̀ lánàá o nítorí wípé kì í ṣàná nìkan látìgbà tó ti di pé ọ̀rọ̀ owó yìí ti bẹ̀rẹ̀ sí dé ilé ẹjọ́ gbèdájọ́ tiẹ̀ kalẹ̀ o Emefiele ó ní gbèdéke táwọn mú ọjọ́ 10 oṣù kejì pé kò yí padà wọ́n tún padà lọ sí ilé ẹjọ́ míì nígbà tó tún yá ilé ẹjọ́ ní kí nǹkan ṣì wà bó ṣe wà ká máa ná àwọn owó yẹn mọ́ra wọn tọ̀ ibi tọ́rọ̀ dé dúró báyìí lánàá ààrẹ Muhammadu Buhari fún rẹ̀ náà ó tún wáá bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ ó ní 200 naira o tó jẹ́ títà tí yẹn ni wọ́n á kó síta padà tájọ ṣì máa ná mọ́ra ṣùgbọ́n 500 naira 1000 naira ó ní láyé ó láwọn ti bàjẹ́ ìgbà tẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ yìí pé báyìí ni ìlànà táwọn fẹ́ gbówó gbà kí ni tó wá sí yín lọ́kàn. ẹ ṣe àtúkù tẹ̀lé ó máa ń wù mí kí n máa bù láti mi ò ní fẹ́ bù látòkè kí n mú láti bẹ̀rẹ̀ ṣe rí ó ṣe ní láàánú ààrẹ Buhari ṣe ló dàbí pé òun fúnra ẹ̀ gangan òun ló fẹ́ sínkì ọkọ̀ ojú omi àbí ṣe rí ohun mẹ́ta ló ṣe pàtàkì tí èèyàn bá ń wa ọkọ̀ bàálù ohun mẹ́ta 3 stages stage méjì inú ẹ̀ a gbọ́dọ̀ fi ṣeré stage àkọ́kọ́ òun là ń pè ní take off tó bá wọnú plane ẹ bá fẹ́ gbéra yẹn pilot àtàwọn air hostess wọ́n á máa rìn kiri fasten your seatbelt ó fẹ́ gbéra o àkókò yẹn òun ṣe àkókò téèyàn wá careless you must be determined as a pilot torí pé tó bá máa gbéra yẹn ó máa òkè ló máa face bẹ́ẹ̀ ò bá jẹun kánú téèyàn ò tó fasten seatbelt anything ló lè ṣẹlẹ̀ tẹ bá rántí take off Buhari a kàn ń gbàgbé ọ̀rọ̀ ni báwo ni take off ìjọba iná odidi oṣù mẹ́fà báwo ló ṣe bẹ̀rẹ̀ àwọn stages tí ó ṣe fi ṣeré ni Buhari fi ṣeré lákọ̀ọ́kọ́ adìbòyàn wọ́n gbé sórí àléfà tẹ́ bá rántí dáadáa
ọjọ́ yẹn náà ló gbọ̀nà Niger Republic ó kọ́kọ́ wù ú lójú ṣùgbọ́n àwọn èèyàn ò fi iyè sí ó tẹ̀ ó ti travel gan lánàá báyìí. àwọn èèyàn lórí pé Nigeria is the giant of Africa ibi tó máa kọ́kọ́ lọ ó nítumọ̀ ó bá gbọ̀nà Niger lọ sọmọ Niger ní ẹni ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́. ìbéèrè ńlá ni. Odidi oṣù mẹ́fà Buhari ò yan ministers kó tó yan chief of staff kó tó yan SGF ṣe ní mo pẹ̀lú àwọn tó ń kígbe ṣé Buhari ṣé bàbá. nígbà àkọ́kọ́ gbà yẹn. Mo gbé kinní ọ̀hún sórí ṣùgbọ́n ọpọlọ tèmi tètè máa ń ṣiṣẹ́ bá a ṣe wà yín sìn àwọn kan ṣì wà nínú ọ̀rọ̀ bàbá ní Buhari àmì Buhari kò ìtìjú ò jẹ́ kí iye gan tiẹ̀ iye wọn ò ṣiṣẹ́. ṣé iye wọn ti wá ara láwìí ni. ẹ wo kò tí ì ju 3 months pẹ̀lú mo gbé sórí tó mo kọ sórí Facebook mi mo ní I think we have lost the change. kí ló dé táwọn èèyàn ò kì í ronú bó tiẹ̀ jẹ́ pé àṣàsí ni toró ṣeé ṣe àwọn olóṣèlú kọ́kàn da nǹkan sínú afẹ́fẹ́ kó máa mú àwọn èèyàn àwọn kan náà ló sì ń bá kan kiri kí n má dárúkọ wọ́n sì ń gbé kan pé èmi ló kàn ṣé àṣàsí ló ń ṣiṣẹ́ ni àbí bewitchment àbí enchantment mi ò mọ̀ tẹ́lẹ̀ pé ní Yorùbá ṣe rí ìpele kejì tí pléènì bá ti dórí afẹ́fẹ́ tán tó ti gain momentum èyí tó kù pilot gan lè dìde ó lè fi kinní yẹn lẹ̀ bọ́tì yẹn ó lè filẹ̀ ó ti wà ní auto cruise a máa dá lọ tẹ́ bá rántí ìjọba yìí àwọn gains kéékèèké ẹ mọ̀ lélẹ́yìí tí ó kù oṣù mélòó bí oṣù mẹ́ta ni bàbá yìí fẹ́ lọ àwọn gains tá a rò pé ok àṣà manage àṣà ńgbà tó wá lọ́dún mẹ́jọ ẹ̀ tán títorí pé ó sọ fún wa ó ní change lákọ̀ọ́kọ́ wọ́n gbé change wá nígbà tí change ò lè ṣiṣẹ́ tààràn kí náà tún sọ wọ́n ní next level tẹ́ bá dẹ̀ gbọ́ ohun tí ààrẹ sọ nígbà yẹn ó ní you will know the difference bẹ́ẹ̀ máa da yàtọ̀ àti mọ̀ wáyé ok ìpele kẹta tó important ṣé wọn pé ìpele kejì tí mo pè ní auto cruise yẹn wọ́n ní ó yá ẹ lè yọ seat belt tó bá wù yín ó bá wù yín ẹ rìn káàkiri ẹ lọ toilet ẹ bá wọn fellow passengers sọ̀rọ̀ èèyàn lè túra ká ó túra sílẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti fẹ́ ṣe final stage èyí tí mo pè ní landing landing yẹn ìmúra tó fi bẹ̀rẹ̀ nígbà tí plane fẹ́ gbéra bẹ́ẹ̀ ni wàá múra àti ṣe landing kó bá lè land safely. ààrẹ wa Buhari bí tí wọ́n dé yìí wọ́n ò ṣe bí ẹni tí ìgbésẹ̀ kẹta yìí landing lójú tèmi ìyẹn gangan náà wá fẹ́ fi ṣe bàṣẹ̀jẹ́ títorí pé bàbá wa Buhari wọ́n ní kinní kan tó kù díẹ̀ káàtó. kí ni nǹkan yẹn. mi ò fẹ́ títorí ipò wọn mi ò ní wọ́n rigid ṣùgbọ́n ẹ jẹ́ kí n tún òyìnbó yẹn kí n ní wọ́n wà inflexible rigidity náà ni wọ́n ṣe ní 1984-85 wípé goal ni wọ́n gbọ́ wọ́n fẹ́fẹ́ mú pé gbogbo bẹ́ẹ̀ ni wọ́n á rán rí mọ́ torí lákòókò yẹn awuyewuye wà pé wọ́n máa lè gbàjọba ó mọ̀ ṣùgbọ́n wọ́n wò pé tó bá fẹ́ so ìtìtorí ìyẹn òun ni mo ṣe wá wo ọ̀rọ̀ náírà dé ọ̀rọ̀ kìíní bàbá ìfẹ́ fi kìíní ó fẹ́ fi ba kìíní jẹ́ nìyí gbogbo wa kẹ̀rẹ́ la wà nínú ọkọ̀ náà ṣọ́kọ̀ yìí ṣó yẹ kó dàwó báyìí ọkọ̀ Nàìjíríà yìí ṣé
ṣé ó yẹ ká jẹ́ kó wọ mi lọ ni ní rí bẹ́ẹ̀ ọlọ́run á gbàkóso. ó dáa níbi tí ọ̀rọ̀ wà dé báyìí tá bá wò àwọn èèyàn lọ́tún pápá lápá ẹkùn gúúsù ìyẹn south àwọn èèyàn ń ṣèfọ̀rọ̀wérọ̀ náà lọ́tún wọ́n ṣèfọ̀rọ̀wérọ̀ lọ́sì wọ́n sọ pé irọ́ o àwọn kan wá ní lápá òkè ọya lọ́hùn-ún lápá àríwá lọ́hùn kò sí ní tó jọ pé wọ́n ṣe ìfẹ̀hónúhàn kankan pé kò sí ní tó jọ ibi ààrẹ Buhari mọ̀ọ́mọ̀ ó kàn fẹ́ fi ìlànà owó ìfìyà jẹ ẹkùn gúúsù ni àbí ẹ rò pé bóyá nǹkan kan míì tún wà lẹ́yìn ẹ̀ yàtọ̀ sí yẹn. nígbà téèyàn tó bá flexible ṣé mo fi ṣe béèyàn là ń rù lèlè lórí lákọ̀ọ́kọ́ àti gbé question kan fò lẹ́ẹ̀kan lábẹ́ dáhùn question yìí àdírẹ́sì Buhari lánàá ṣe ló domi tó bí ìgbà tó domi tútù sí èèyàn lára ṣùgbọ́n kò yà wá lẹ́nu tẹ́ bá rántí EndSARS protest ṣe ló dàbí pé Nàìjíríà ò lólórí. bẹ́ẹ̀ni. wọ́n ti bẹ̀rẹ̀ sí dáná sun mo wà lórí tẹlifíṣàn mo bẹ̀rẹ̀ sí wò wọ́n dẹ̀ ń send fídíò káàkiri onílẹ̀gànmú station police wọ́n jó wọ́n tún jó another one lóṣòdì wọ́n kàn jó wọn ṣeréṣe tẹ́ bá rántí àwọn ọlọ́pàá gan sá kúrò ń ta wọ́n sá kúrò. oníkàlùkù bọ́ sọ lọ́rùn. so labádẹ̀ gbọ́ lójijì ààrẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ṣe nígbà táàrẹ sọ̀rọ̀ tán ó bá bí mi kí làárẹ sọ ṣé nọ́ọ̀tì ní orú ẹ̀ ló tuntun ṣẹlẹ̀ ṣe rí ààrẹ wa àwọn nǹkan kan ò yé àwọn ẹrùfà ń pariwo pé àwọn èèyàn ló ń ti ààrẹ o àwọn pé mo wá máa ń bèrè ṣé puppet ló wà lórí àga ni ṣùgbọ́n ààrẹ ti jẹ́ kó mọ̀ lánàá báyìí pẹ̀lú ohun tí wọ́n kọ fún tó dẹ̀ ká òun ló wà ní lẹ́yìn orò tó rò fi ń ké. gbogbo àwọn tó ń bú Emefiele ṣe rí àjọmọ wọn ni o. torí mo fẹ́ béèrè náà ni pé ṣé táwa ni ká bú ta ni ká yìn inú àwọn méjèèjì nínú Buhari àti Emefiele. ṣe rí ọ̀rọ̀ Emefiele yẹn àbọ̀ wa bá lọ̀rọ̀ ẹ̀ ẹ̀ mọ̀ tí ẹni tó jẹ́ olórí àyàn Emefiele síbẹ̀ kẹ́ sẹ́yìn lẹ́yìn ni. ṣùgbọ́n tí wà ń bẹ̀ káwọn ẹgbẹ́ òṣèlú APC tó dé gbà yẹn ṣe é gbàgbé. ní tail end ohun tí mo sọ ni pé àwọn ọmọ Nàìjíríà kọ́ ló yan Emefiele. bẹ́ẹ̀ni ìjọba ló yàn. ká lè Nàìjíríà yan ṣe pé Buhari ni so Buhari wọn ò fẹ́ mọ kinní kan wọn wà history minded kéèyàn máa rotí kí la máa kọ fún mi lọ́jọ́ ọ̀la ohun tó ń ká wà kókó mọ́ lọ́wọ́ báyìí pé ohun tó ń dẹ̀ fẹ́ ṣe ni pé wọ́n wò pé wọ́n ò fẹ́ káwọn kan wọlé wọ́n ò fẹ́ káwọn kan wọlé ṣèjọba. àwọn kan náà ti sọ Kwankwaso kọ́ ni ó sọ̀rọ̀ àwọn gómìnà kan náà lókè ọya ló fi mọ́ El-Rufai wọ́n sọ pé wọ́n ń dọ́gbọ́n kódà Fẹ́mi Fani-Káyọ̀dé sọ pé ọgbọ́n ìdìtẹ̀jọ gbàjọba lélẹ̀ yìí ó ṣe gbà bẹ́ẹ̀ pẹ̀lú wọn. ṣe ní ti Fani-Káyọ̀dé yẹn èmi ò fẹ́ lọ lọ́dọ̀ àwọn ará bíi nígbà téèyàn fẹnu sọ̀rọ̀ tó tún wá kó ọ̀rọ̀ ẹ jẹ tó ná gírìlì ẹ for 5 hours ìsọkúsọ ni a lè sọ pé nìyẹn sọ ẹni tó bá sọ̀rọ̀ ó yẹ kó mọ full weight of ohun tó ń sọ ṣùgbọ́n èmi lè quote àwọn oríṣiríṣi mo lè quote Gbajabiamila mo lè quote El-Rufai mo lè quote Ganduje gbogbo tí wọ́n dẹ̀ ń sọ ni pé bàbá yìí gangan wọ́n náwó sí ààrẹ pé ààrẹ ló wà ń di ọ̀rọ̀ yìí o pé ohun tó dẹ̀ ń ṣe kò mọ̀ pé implication ẹ̀ ni pé tí anarchy bá wà nù tí destruction àti violence bá wà kò sí nǹkan méjì tó máa ṣe ṣe é wò pé àwọn ará gbòdògbòdò ṣe é rò pé wọ́n á kọ́ lẹ́rọ̀ ni kò yé yín wọ́n gbé gbèsè táwọn bá dẹ̀ ń sọ̀rọ̀ interim national kiri òfin wa ò fọwọ́ sí
ṣùgbọ́n ṣe ráwọn tó wà ń di màdàrú. Afẹ́nifẹ́re gan ti sọ̀rọ̀ wípé ká má ṣe ìtẹ́rìmù fìdíhẹ́. wọ́n ṣe rí gbogbo wa la gbọ́dọ̀ wà observant, a ò gbọ́dọ̀ sùn, a ò dẹ̀ gbọ́dọ̀ kọrí sójú kan títorí pé a ti gba ọ̀nà yìí kọjá rí. Rántí ni IBB Ibrahim Babangida báyìí náà ló ṣe títí tá a dẹ̀ mọ̀ pé ó ní nǹkan kan sí ọkàn ẹ̀. But èmi gbàgbọ́ pé ohun tó ń ṣe bàbá wa Buhari ni pé ó ní picture ẹni tí ò fẹ́ kó débẹ̀ ni ọmọ onítọ̀hún. Ibi ẹ bá dé yìí ló máa jẹ́ kí n béèrè ìbéèrè kan, ẹ má bínú, ló máa jẹ́ kí n béèrè ìbéèrè kan. Àwọn kan ní kí ló dé pé tó bá ti dìgbà tí Yorùbá bá ń gbìyànjú pé ó lé irú ipò ààrẹ tá bá rántí tí MKO Abiola ń jọ kìnìún àná arígbọ́n ṣe yí dànù pé tó bá ti ń dirú ìgbà yẹn fún Yorùbá nírú ìgbésẹ̀ báyìí máa ń dé páwọn ará òkè ọya lọ́hùn nífẹ̀ẹ́ ìran Yorùbá. ṣe ní lákọ̀ọ́kọ́ ohun tó sì máa ṣorí ọ̀rọ̀ yìí ẹ ṣàrántí ẹ má gbàgbé bí Nàìjíríà ṣe bẹ̀rẹ̀. Ẹ mọ̀ pé Nàìjíríà fúnra ẹ̀ is an agglomeration of many nations. Orílẹ̀-èdè pọ̀ tó wà ní Nàìjíríà. Orílẹ̀-èdè pọ̀ tó wà ní Nàìjíríà. Bẹ́ẹ̀ni, so pé oló fa gbogbo ń tà ń kojú yìí. pé nígbà tí àìdọ́gba wà pínre láre kò sí. Lákọ̀ọ́kọ́ Southern Nigeria àti Northern Nigeria ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n 1914 náà kó wọn pọ̀. Ohun tí ò jọra la kó pọ̀. Ṣùgbọ́n ohun tí àwọn tìgbàanì tí wọ́n ń rò ń gbà yẹn pé gbà yẹn ti yàtọ̀ sí báyìí. Wọ́n rò pé a populous nation like Nigeria pé we will tap into the diversity pé ẹlẹ́yàmẹ̀yà bó ṣe rí Igbo, Hausa, Yorùbá àti àwọn ẹ̀yà oríṣiríṣi tó pé bíi 250 àwọn ló wà ní Nàìjíríà. Ṣe rí márèjì tá a jọ ní Nàìjíríà yìí ṣe márèjì tó bọ́ sí pàápàá nígbà tí bàbá wa Buhari débẹ̀ pínre láre kò sí ní dictionary wọn. ìta bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ pò àwọn ará òkè ọya lọ́nà ló wà. kì í ṣe pò nìkan àwọn sensitive positions òun ló fà á tí bàbá wa Ọbásanjọ́ tó pariwo síta pé what you are doing ó tẹ̀ fún lórúkọ kan ó ní fulanization òun ló bá wa débi tá a dé yìí o. So báwo kí lọ́nà àbáyọ? There are separatist agitation kò ń ṣẹ̀ṣẹ̀ kò lòdì sí òfin kí àwọn ẹ̀yà kan sọ wípé a fẹ́ dá dúró ìyẹn ti wà nílẹ̀. Oòduà nation ìyẹn wà nílẹ̀. Àwọn Ìgbò náà wọ́n láwọn fẹ́ dá dúró. Àwọn kọ̀ọ̀kan ní àrẹ̀wá gan wò pé ṣe báwọn náà ti láwọn epo tí wọ́n ń ṣe ètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá fẹ́ lọ ẹ máa lọ. Ṣùgbọ́n ohun tá à ń pè ní identity crisis, that is what we are facing in Nigeria. Tá a bá solve issue of identity wa pé ok kájọ jókòó ṣe rí ohun táwọn èèyàn ń ṣe kì í ṣèjọba yìí nìkan àtẹ̀yìnwá wọn ò fẹ́ kí ìjókòó yẹn possible. Àwọn olóyìnbó dẹ̀ sọ kankan pé if you make peaceful changes if you make it impossible then violent changes you make it inevitable. Olóṣèlè yìí. Ẹ sọ̀rọ̀ kálẹ̀ kẹ́ ní wọn ò fẹ́ kí ìjókòó kan kó possible yẹn ni pé kó ṣeé ṣe irú ìjókòó wò. Ìjókòó gbogbo àwọn ẹ̀yà yẹn representative wọ́n pè ní sovereign national conference. Àwọn nǹkan tó máa ń divide wa ní Nàìjíríà ẹ mọ̀ àkọ́kọ́ ethnicity number 2 religion. So ohun méjì yẹn àkọ́kọ́ jọ jókòó àtútọ́ sójú ara wa kì í ṣòjókòó tó àjàjà ìfẹ́. Bí ìgbà tó bá sọ pé bọ́mọ ìyá méjì bá wọlé wọ́n bá rẹ́rìn jáde rọ́nà pàṣẹ tó bá gbẹjú. kì í ṣe bí tá a ti lè rẹ́rìn àmú ẹ̀hónú Yorùbá ẹ̀hónú wọn tiẹ̀ pọ̀ ìkànnì Ìgbòho ṣe
tó dàbí pé ó fẹ́ bu mọ́ wọn lọ́wọ́ though approach làwọn èèyàn ń rò pé ọ̀rọ̀ yìí ò ń ṣe ọ̀rọ̀ jàgídíjàgan ọ̀rọ̀ yìí kó ṣáà gbà ká jókòó ṣùgbọ́n wọn ò fẹ́ gbà tá a bá jókòó tó o bá tiẹ̀ fẹ́ yẹn ẹ fẹ́ Oòduà nation ẹ fẹ́ Igbo nation ok ẹ jẹ́ kí a padà lọ sẹ́sẹ̀ àárọ̀ ìyẹn confederation tá à ń ṣe ń gbà yẹn. kó ní kálukú dúró sí region ẹ̀. wọ́n á dúró sí region wọn àwa ní center kan tí ò lágbára tó bó ṣe rí each region a control ọlọ́pàá a control army a control gbogbo àwọn ẹni pé ìjà ò ní sí ṣùgbọ́n àwọn ò fẹ́ constitution tá à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí constitution tí military gbélé wa lọ́wọ́ ni. kí wàá lè rò pé ó fà á tí wọn ò fi fẹ́. ara ẹ̀ náà là ń sọ ṣe rí ìwà àjẹbánu corruption ó ti gbilẹ̀ ní Nàìjíríà. ẹ ṣe Buhari sọ pé corruption àjẹbánu yẹn gan ló ń gbógun tì ó wà lára tó ń ṣe fẹ́ yíwó padà. ẹ ti bẹ̀yẹn ẹ ti bẹ̀yẹn nínú ìṣèjọba Buhari corruption lágbára ó ju tàtẹ̀yìn wá lọ ṣèbí ohun tí Jonathan sọ ń gbà ẹgbẹ́ lọ́dún rẹ̀ ó ní stealing is no corruption ṣé láti ẹ̀ mọ̀ wípé ṣé láàrò pé a lè tún rí ìjọba tó máa burú tó ìjọba tí bàbá Buhari ìwà àjẹbánu wọ́n sink inú ẹ̀ ni mo dẹ̀ rí àpẹẹrẹ kan ṣe rí wọn ò lead by example wọ́n wà selective in ó ń fúnra ẹ̀ ti sọ fún wa ó ní àwọn kan kówó jẹ o wọ́n ṣe wà àjẹbánu nínú kinní òun pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn pé ṣùgbọ́n àwọn handle ẹ̀ ó tún sọ̀kan lọ́jọ́ kan ó ti tó oṣù méjì ń sìn pé ọ̀rọ̀ local government tí wọ́n ti bà tí local government jẹ́ pé àwọn ohun tó fà á òun ní pé àwọn gómìnà kan wọ́n máa ń owó tó yẹ kó jíṣẹ́ fún wọn pé bá a ṣe ń pín owó federal allocation tó ń pín ti state tó ń pín local government tó lè jẹ́ state ló máa kó ti local government lé wọn lọ pé wọn òun kò pé fún wọn pé ṣe ni wọ́n jókòó lé pé òun mọ gómìnà kan bóyá local government chairman kan pé ohun tí gómìnà yẹn máa sọ fún akàn pé asọmọn local government chairman àwa ni ó yà o ká ní 500 million ní ẹ̀tọ́ local government yẹn a ní ó yà sign fún 50 million naira òun á kólé tó ń lè kó ó tẹ̀ lè pe chairman yẹn kó ní ó yà ìwọ tẹ́lẹ̀ ìbá kú ṣe rí ojú tì mí nígbà tí ààrẹ lè sọ ilé ìjáde ààrẹ should have made a scapegoat wọ́n pè kankan ní impunity ní pé oṣù tó fẹ́ ṣẹlẹ̀ ká ní wọ́n fi ẹnìkan tó fi ṣe scapegoat gómìnà mi á súnra kì tẹ́ bá rántí ìgbà ayé bàbá wa Ọbásanjọ́ ò rọ́yàn ṣẹ́ Ọbásanjọ́ ò bá wọn ṣe lẹ́yàmẹ̀yà Ọbásanjọ́ ò ṣe nepotism táwọn ṣe yìí ṣe bẹ́ẹ̀ rántí kí lórúkọ ẹ̀ Tafa Balógun òun ni ọ̀gá àwọn ọlọ́pàá pátápátá ṣé Ọbásanjọ́ ló fi sípò nígbà tó Ọbásanjọ́ gbọ́ pé ó ṣe ìwà ìbàjẹ́ àjẹbánu ó make sure pé wọ́n kó páńpẹ́ sí lọ́wọ́ a serving IG bá a ṣe ń ṣe òṣèlú nìyẹn that's the one we know that is a leader kò tọ́ síbẹ̀ ó dẹ̀ make sure pé ó lọ sẹ́wọ̀n náà. ṣé káwá sọ wípé ìran Yorùbá tiẹ̀ sì sàn wọ́n ní làákàyè púpọ̀ nínú kí wọ́n ṣètò ìjọba ni. wọ́n ní o ṣùgbọ́n ó yẹ ká láàárẹ̀ o àwọn Yorùbá leaders tí mo ń rí lónìí wọn ò fẹ́ jọ tàtijọ́ o wọn ò mú Awólọ́wọ̀ o tí wọ́n ní wọ́n ṣe o mo sọ fún yín pé Ọbásanjọ́ tún ṣe kankan senior ẹ̀ tó ń pè ní senior SM Afọlábí àbí tó fi ṣe minister ìyẹn tẹ́ ń sọ fún senior no pé ẹ̀dá sọ̀rọ̀ ẹni EFCC máa fẹ́ ràn lẹ́wọ̀n Ọbásanjọ́ sọ pé senior ẹ lọ ẹ̀wọ̀n o
ìgbà tẹ́ni yẹn lọ ẹ̀wọ̀n tó lọ sẹ́wọ̀n tó dẹ̀ kú síbẹ̀. ṣé ní ara àwọn collateral damage nìyẹn wọ́n á pè é lẹ́ni tí ò dáa ṣùgbọ́n ká ní ààrẹ wa ti ṣe yẹn ṣùgbọ́n anything tó bá concern àwọn northerners amúlá ṣé ìrántí ẹni yìí ni pension commission pension tó kó pension jẹ wọ́n á mú wọn tún wọ́n ṣàṣe bákan bákan bóyá ni o ti ní parí prison term ẹ̀wọ̀n lábẹ́ kíní Buhari láti ń rí tẹ́jọ́ ń gbé owó mi ọ̀bọ̀ ń gbé owó mi oríṣiríṣi ẹlòmíì gan wọ́n á máa probe ẹ̀ lọ́wọ́ akọ̀dédé adágúnlò nǹkan bẹ̀. lórí ọ̀rọ̀ owó yìí kan náà kó tó di pé màmá yọ̀ǹda yé láìpẹ́ lórí ọ̀rọ̀ owó yìí ní apò òkè ọ̀yà lọ́hùn a rí fídíò yẹn kódà Arise television wọ́n gbé níbi tí àwọn adarí wọn bẹ̀ wọ́n lọ ń kówó bá àwọn ọmọ ìlú wọn nílé wọ́n lọ ń kówó bá wọn nílé ìyẹn owó tuntun ni o ẹ kówó tẹ ní wá wọn kó fún wọn tún fi èlé sórí ẹ̀ gan dábàá wò láti apá abẹ yẹn sí kí ló dé tí àwọn adarí ti wá ń bí tí wọn ò jà fún wa. ẹ ṣe àtọkùn náà ni mò ń sọ lẹ́ẹ̀kan pé àwọn generation Yorùbá leaders tá a ní báyìí bámúbámú ni mo yé o. Yorùbá bí ebi ń pọ̀ mẹ́rin kọ̀ọ̀kan. àwọn generation gómìnà tá a ní nílẹ̀ Yorùbá yìí wọn ò mú nǹkan kan wọn ò dẹ̀ kọ́ ẹ̀kọ́ lára Awólọ́wọ̀. Awólọ́wọ̀ was a welfarist person and he ran a welfarist government. bó bá rán àwọn ọmọ lọ school ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ gbogbo ẹ̀ nínú wọn mélòó ló ń ṣé ká kàn sanwó WAEC fees ṣé yẹn nìkan ni. so ṣẹ́rí lọ́hùn yẹn ìṣèjọba àwọn tó wà ní Haúsá Fúlàní mi ò ní tàn yín ó kàn jẹ́ pé àràkàdédè ni wọ́n ṣe ṣùgbọ́n lójú tèmi wọ́n nífẹ̀ẹ́ wọ́n sì kán mi ò ní pè nífẹ̀ẹ́ torí ìfẹ́ téèyàn fẹ́ adìyẹ so ṣùgbọ́n wọ́n ṣáà make sure pé ṣe ìrántí ni minister fún humanitarian affairs nígbà COVID wọ́n lọ ń pín àwọn owó kan lọ́wọ́ bèrè lọ́wọ́ ẹ̀ pé mo lè pín owó sí billions ó ní àwọn nọ́ọ̀tì ni pé nọ́ọ̀tì nìyà ti ń jẹ wọ́n pé ìyà ò jẹ wọ́n tó bẹ́ẹ̀ níbí adẹ̀ ní gómìnà káàkiri so ohun táwa ń rí àwọn generation gómìnà táwa rí sí àwọn tó máa sọ fún wọn pé ẹ máa gba owó tẹ́lẹ̀ yẹn àwọn payín láṣẹ báǹkì tí ò bá ti ṣe àwọn máa ti báǹkì yẹn òfútù fẹ́ tẹ̀ tọ́lá sọ báyìí àwọn yẹn nínú gúrùpù kan mọ́lẹ́ nìkan tó sọ pé mélòó làwọn gómìnà yẹn báǹkì mélòó ló ti wá ti pa báyìí. so àwọn èèyàn kí wọ́n lajú wọn dáadáa tàbá ti rí àwọn leaders wa kàkàn wò wọ́n kì í ṣe àwọn leaders tó lè gbé wa kalẹ̀ wọ́n kàn wà nípò ni Ọlọ́run ló gbé wọn síbẹ̀ o ṣùgbọ́n lójú tèmi òtọ́ Ọlọ́run fẹ́ kàn ṣe fún àǹfààní àwọn ènìyàn. ó dà ẹ jẹ́ kí a máa yọ̀ǹda yín lórí ètò àlejò wa àwọn ni alàgbà Ayọ̀ Arowojolu lámèyító àwùjọ ni wọ́n jẹ́ o yóò mọ̀ ju wa ṣe láṣẹ Èdùmàrè yóò mọ̀ ju yín ṣe o ẹ ṣeun ó dìgbà kan náà ẹ máa comment ẹ subscribe ẹ like ẹ share fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ní Bembeyeke TV onírúurú àwọn nǹkan tó jẹ́ ìsọfúnni ojúlówó lẹ máa rí gbà ń bẹ̀ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ́ ń pè mí ẹ ti gbọ́ lóní Bembeyeke. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. Flash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and
safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call the Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. The Fash Express Logistics Services. Your convenience is our priority. Always like, subscribe.